orí yóò pé ológun dúdú ẹgọ̀ lọ́pọlọ ológun dúdú ẹ ti wà lórí platform tí gbogbo wa tá a ti mọ̀ yín nísìn kì í sọ̀rọ̀ 20. gbogbo ẹ̀yin tẹ̀ sẹ́ẹ̀rí bí Muyideen ò lè dá even counter POS kò lè dára ń gbé POS káàkiri odidi Muyideen tó yẹ pé ní àsìkò tó wà yìí tó wà nígbà yẹn ó yẹ kí Muyideen ó ti wà lára àwọn celebrity nílẹ̀ Yorùbá ó yẹ kí Muyideen kó ti wà lára àwọn ológo nílẹ̀ Yorùbá tí wọ́n ti máa pè sáwọn ètò kọ̀ọ̀kan tóun náà lọ máa sọ̀rọ̀ rẹ̀ ayé Muyideen wọ́n bàjẹ́ yẹn o. Everybody feel it. Everybody abandon Muyideen. Now, mo ti fọ̀rọ̀ Muyideen lẹ́ o. Ẹsẹ̀ Bíbélì, àwọn ọ̀rọ̀ inú Bíbélì bí mẹ́ta bí mẹ́rin tí mo sọ lẹ́ẹ̀kan. Mo fẹ́ padà sọ́dọ̀ Àgbàlá Gabriel báyìí. Ó ní mo fẹ́ kẹ́ ẹ bá mi táàgì Àgbàlá Gabriel o. Ẹ bá mi táàgì Àgbàlá Gabriel. Àwọn ni wọ́n lọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí. Àgbàlá Gabriel, I don't want to blame you for anything or for any reason. Àmọ́ mo fẹ́ sọ fún yín pé tó bá jẹ́ pé ṣe ìránṣẹ́ lẹ gbé lọ́wọ́ lóòótọ́ tẹ́ ẹ sì mọ̀ wípé pásítọ̀ ni yín tẹ́ ẹ sì mọ̀ wípé òjíṣẹ́ Ọlọ́run ni yín tẹ́ ẹ sì mọ̀ pé ẹni tí ẹ fi ṣe aṣíwájú ẹni tí ẹ ń tẹ̀lé òní Jésù Kristi. Ẹ gbọ́dọ̀ wá Muyideen rí o. Ẹ gbọ́dọ̀ wá Muyideen rí. Ojú Muyideen ó ti já. Ẹ gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà láti wá Muyideen rí. Ẹ fi Muyideen ṣe ọmọ onínàkúnà nínú Bíbélì. Ẹ gbọ́dọ̀ wá Muyideen rí. Ẹ gbọ́dọ̀ bá Muyideen làjà etí Bíbélì wínú. Ẹ fi Muyideen ṣe òkúta táwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ tó tún wá padà di pàtàkì igunlé. Pásítọ̀ Àgbàlá Gabriel, àwọn tí mò ń sọnù Bíbélì yìí tẹ́ ẹ̀ bá ti ń kà yóò mọ yé yín. Àní Jésù sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àgùntàn tí wọ́n bá ń kó lọ ó ní mágùntàn kan bá sọnù nínú àwọn àgùntàn òun olóhùn ọ̀wà rí. Tẹ́ ẹ̀ bá wá Muyideen rí Àgbàlá Gabriel ẹ̀ jọ Jésù o. Tẹ́ ẹ̀ bá ṣàtúnṣe tẹ́ ẹ̀ lọ wá Muyideen rí tí Muyideen bá ṣe bẹ́ẹ̀ kú. Tí Muyideen bá ṣe bẹ́ẹ̀ kú Àgbàlá Gabriel ṣàṣeyọrí lórí Muyideen o. Àṣetì nìyẹn. Àdúrà mi fún yín ni pé ní ṣàṣetì. Tó bá sì jẹ́ wípé nítorí pé àwọn mùsùlùmí kan dá sí bíi tí program yìí kọ bóyá lẹ́fẹ́ fífẹ́ yé rẹ̀ san Muyideen ẹ dákun ẹ gbọ́dọ̀ wá Muyideen padà. Tí ìyàwó rẹ̀ ọ̀bá tí ìlọ́kọ mi ẹ wá wọn padà. You have to forgive him. Ìgbà yẹn lèmi yóò wá sọ wípé Àgbàlá Gabriel èèyàn Ọlọ́run ni. Ìgbà yìí lèmi ó sọ wípé Àgbàlá Gabriel àkọ́rere ẹni tó ń kọ́rere nípasẹ̀ Jésù Kristi òun l'Àgbàlá Gabriel. Àní Bíbélì sọ wípé Jésù ní tó bá gbọ́ létí ọ̀tún ó ní kọ́ ọkọ tòsí sí
ẹ dákun Àgbàlá Gabriel tí ẹ bá wá Muyideen padà kó padà sọ́dọ̀ yín ifu tó bá lóhun ọ̀ lọ chọ́ọ̀chì mọ́ kò nílò kẹ́ ẹ fọ́ọ̀sì ẹ̀ kò nílò ẹ kàn wá lọ gẹ́gẹ́ bí pásítọ̀ ẹ wá lọ gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run ẹ wo Muyideen tó rí yín tó sọ yín di Jésù tó wò yín bí Jésù tó wá fọwọ́ kan ẹ̀ṣẹ̀ tí a sọ láṣẹ wá jáde lára yín èèyàn mélòó ni Jésù ṣoore fún according to the Bible èèyàn mélòó ló wá dúpẹ́ àwọn tó wá dúpẹ́ gan Jésù ni wọ́n mọ̀ kí wọ́n má dúpẹ́ fóun o ó ní wọ́n kálukú wọn lọ sí chọ́ọ̀chì rẹ̀ kí wọ́n lọ farahàn níwájú àwọn àlùfáà wọn pásítọ̀ mélòó ní ṣerú rẹ̀ lónìí sẹ́kẹ̀jẹ́ gbọ́gbọ́dọ̀ wọ pásítọ̀ torí gbọ́gbọ́ àdúrà fún yàn tá àdúrà gbà òun náà lọ fẹ́ gba blessing yẹn fúnra rẹ̀ ó sì mọ̀ pé nìyẹn sọ ọmọ àjọ òun yóò tún wá máa sọ pé ìgbà tó ní problem tó wá chọ́ọ̀chì wa àwa la gbàdúrà fún ṣé Jésù bèsì ṣé bí Jésù ṣe ṣiṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ nu eléwo ni Jésù ṣiṣẹ́ ìránṣẹ́ fún nínú Bíbélì tó sì gba owó lọ́wọ́ rẹ̀ tàbí tó wá ti torí rẹ̀ tó jẹ́ pé Jésù wá ń retí oore látọ̀dọ̀ rẹ̀ padà Jésù ń oore rẹ̀ ń bòmí ni kìí ṣẹni tó ṣoore fún ní ń wá oore lọ́dọ̀ rẹ̀ torọ́ mọ̀ pé oore tóun ṣe fún bàbá lókè ló ṣe Ọlọ́run ló ṣe ọ̀fẹ́ sì ni. ó di dandan kágbàlá Gabriel kí Àgbàlá Gabriel forgive Muyideen iníṣẹ́ tẹ́ ẹ ṣe òfin ní àṣeyọrí gbogbo ẹ̀yin fọ́ǹsì Àgbàlá Gabriel gbogbo ẹ̀yin board member wọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń donate owó tẹ́ ẹ bá ń bínú sí Muyideen ẹ dáríjì Muyideen ọmọ kékeré ò ní mẹ́kọjá kọ́ mára lọ́wọ́ ẹ wo bí tí Muyideen ti ń bọ̀ Muyideen ò ní good background ẹ̀yin náà rí ya Muyideen wọ́n ní kèé ṣe kíní kankan máa kù dànsákì láàárọ̀ ọmọ ọba tọ́lọ́ máa ra Àgbàlá Gabriel láti fa Muyideen kúrò níbi títí soko ẹrú kèé ṣe báà náà ní ó kú lára Muyideen tán ẹ̀jẹ̀ ọ̀rọ̀ sì gbọ́dọ̀ wà téèyàn gbọ́dọ̀ ní pẹ̀lú Muyideen agbọ́dọ̀ pa láfaradà èmi tún sọ mò ń tẹnu mọ́ gbogbo owó lóríire tẹ́ ẹ sọ lórí ibú tó o mọ̀ páyé ń bẹ tó o mọ̀ pé tí wọ́n ń pè lẹ́gùn ń bẹ tó o mọ̀ páwọn èèyàn wọ́n lè sògo ànádìbákan míì kílẹ̀ ò tó mọ́ wọ́n lè mú ògùn èèyàn kí wọ́n sọ sínú ẹ̀rẹ̀ bá mi ṣí ẹ̀ prógámù yìí tó bá ka Àgbàlá Gabriel la Àgbàlá Gabriel sọ wípé òun ó gbé gbèsè torí t'Àgbàlá Gabriel bá ní ẹjẹ́ àtàlé yìí tó bá ṣe ẹ̀jẹ̀ pé wọ́n fẹ́ tà á tí wọ́n kó rẹ̀ fún Muyideen kí ni Muyideen ní ó fowó ṣe ayé Muyideen ò lè change Muyideen ní ọ̀padà náà nàkúnà ni ilé yẹn sì ṣe t'Àgbàlá Gabriel kẹsẹ̀ sí Muyideen nìkan mọ́ ó ti ṣe wedding mi ò sì lérò pé Muyideen ti divorce ìyàwó rẹ̀ because àti ìrí gbọ́ pé bóyá wọ́n ti lọ court wọ́n ti divorce ara wọn ẹ forgive Muyideen ni o gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa di àwa kọ̀yẹ́kọ̀ ta ni ó yẹ kí mo ẹ̀ bí Àgbàlá Gabriel ṣe fẹ́ ṣe yẹn bẹ́ẹ̀ ṣe ń wò ó lórí ẹ̀kẹ́ ẹ̀dẹ́ ni olóore kinní kan ni bàbá ológun dúdú ẹgbẹ́ ẹnu yín sọ̀hún ológun dúdú
ẹgbẹ́ ẹnu yín sọ̀hún ẹnu yín dúdú jàrànjàràn ẹgbẹ́ sọ̀hún àgbàlagbà tí ò dánú ni yín orí yóò pé ológun dúdú ẹgọ̀ ẹ lọ́pọlọ ológun dúdú ẹ ti wà lórí platform tí gbogbo wa tá a ti mọ̀ yín nìsín kìí sọ̀rọ̀ 20 years tá a lè ràn lọ́wọ́ ṣé ẹ láwọn fáǹsì ti yín ni ológun dúdú ẹ láwọn fáǹsì ti yín náà kí lẹ ṣe ẹ̀yin náà wá sọ̀rọ̀ ní ilé yín ẹ gbà wọn fáǹsì yín kẹ́ ẹ ní wọ́n bá yín kọ́lé síbẹ̀ kẹ́ ẹ máa fáwọn èèyàn tí ò nílé lọ́wọ́ gbogbo àìdíà ẹ kí ló dé tí ọ̀rọ̀ bá wọn kọ́ bòmí ṣé ìwọ ló ṣiṣẹ́ fún ni ṣé ìwọ ló lògùn Àgbàlá Gabriel ni ológun dúdú olórí ibú pàtàkì nìyẹn ẹ ìsinmi tó dáa ẹ ní ọpọlọ yín ti yòrò orí yín ọpọlọ yín ti dojú dé ẹ ìsinmi ire nǹkan tí ọ̀dàlẹ̀ máa ń wà ń bẹ̀ sẹ́yìn inú kẹ́ ẹ gbẹnu pọ̀ kẹ́ ẹ bẹ Àgbàlá Gabriel ẹ lóore kankan tẹ́ ẹ fẹ́ ṣe fún Muyideen ẹ tó fẹ́ bá ti Muyideen jẹ́ ni kò sóore kan ẹ lé wí 5,000 ránṣẹ́ sí Muyideen kẹ́ ẹ rí ibi tó wà. kí ló dé the best solution ó ní kí Muyideen kó padà sínú ilé rẹ̀ mo sọ̀rọ̀ kan lọ lẹ́ẹ̀kan tí mo fò irú kí Muyideen lóhùn òun ò lọ chọ́ọ̀chì Àgbàlá Gabriel kí Muyideen lóhùn ò lọ chọ́ọ̀chì ẹ lọ bá Muyideen làjà ẹ sọ Muyideen dọ́mọ àwọn mímú sọ pé ẹ ṣe Muyideen sọmọ kékeré wà ní torí pọ̀ olóye ni ẹ dá Muyideen mọ́mọ tán ẹ fìfẹ́ hàn ẹ jẹ́ ó mọ̀ pé ìfẹ́ ni Kristi ẹ jẹ́ ó mọ̀ pé ìfẹ́ ni Kristi ẹ fayọ̀ hàn tó bá lóhùn ọ̀wá church ẹni kò sí problem kọ́ wa máa gbénu ilé rẹ̀ Yorùbá sọ̀rọ̀ wọ́n là lè fi tipá mẹ́sìn lódò a lè fi tipá fún lómi mu o bí Muyideen bá ní òun lọ church tẹ́ ẹ̀ bá jẹ́rìí ọkàn rẹ̀ tí ń lọ church kò sínú àwọn tọ́lọ́run ó bless yín lé lórí pé ẹ jẹ́rìí ọkàn o kéèyàn jẹ́ mùsùlùmí kó lóhun kírun òun di mùsùlùmí lónìí tó bá di mùsùlùmí nítorí wípé wọ́n fẹ́ fún un lówó àbí nítorí pé wọ́n fẹ́ ra mọ́tò fún un àbí nítorí pé wọ́n fẹ́ ran Mẹ́kà ó wá ní mo di mùsùlùmí tí èyí jẹ́ pọ́tọ̀ kan rẹ̀ wá kìí ṣe mùsùlùmí lélẹ́yìn alátẹnujẹ ni kò ní ládàá kankan wájú Ọlọ́run. kìí ṣe mùsùlùmí kò ní ládàá kankan wájú Ọlọ́run ẹ̀sìn ṣíṣe inú ọkàn ní tí wá mo nífẹ̀ẹ́ lẹ́yìn ẹ̀sìn yìí dá mo fọkàn mí lẹ̀ láti lè máa sin Ọlọ́run nílànà mùsùlùmí mo fẹ́ máa sin Ọlọ́run nílànà kìrìsìtẹ́nì ọkàn ní tí wá àmọ́ wọ́n lọ mọ́sálásí ẹjẹ́ mi náà lọ tí ń bá lọ wọ́n sọ̀rọ̀ ó lè padà change àmẹ́yìn ò tí ì sọ di mùsùlùmí ó dìgbà tó bá tó pọkàn rẹ̀ pọ̀ sójú kan náà kó tó di mùsùlùmí ẹjẹ́ máa lọ chọ́ọ̀chì tó ráwọn ọmọ tí ń jó ń bẹ̀ bóyá sì ẹ̀rọ ọmọ kan tí ń fẹ́ kó o tí ì di christian kó o tí ì dà tó bí. ó dìgbà tó o bá tó ní kọlà àyà kó o tó wá sọ wípé mo ti dà tó bí. Àgbàlá Gabriel abẹ̀yìn ẹ̀dá kan ẹjẹ́ tó fi Muyideen hàn yín lẹ́ẹ̀kan sí mo ti ní program yìí ò ní pẹ́ kẹ́yìn náà orí kọ́ndíṣàn tí Muyideen wà. tọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbé rúmọ̀ wípé Muyideen ti lọ sí Amẹ́ríkà
kò sí rọ́ńbẹ́ o United States of Agodi Ìbàdàn ní Muyideen wà yìí o tó ti ṣe POS ó fìyàwó lẹ̀ ó fi odidi lélẹ̀ lọ́dọ̀ Àgbàlá Gabriel gbogbo wọn tó bá mi share fídíò ò ní sórí dáràn ò ní rápadà sí ibú o ibi tó ti fi wọ mọ́tò de òní fẹsẹ̀ rìn débẹ̀ àpadà sáìdá ẹ̀ ní rí ẹni tí ó bá ìlú kọjá ẹ̀ ní rí jọ̀ọ́ bá mi share fídíò ìtorí Ọlọ́run Muyideen ẹ̀ wò yẹn. Kankan bẹ́ẹ̀ tí mo fẹ́ sọ fún yín Muyideen ti rí bí ẹ̀gbá Ébẹ́lì Kéìn nínú Bíbélì Bíbélì ní ẹnìkan kan ọ̀bọ̀lọ̀ pa ó ní ọmọ rẹ̀ káàkiri Ọlọ́run fi gégùn tí Muyideen bá ṣe POS ká sọ pé POS náà ni Muyideen ṣe ibi tí Muyideen bá dúró sí gbogbo èèyàn tó bá fẹ́ ṣe POS ládùúgbò yẹn ọ̀dọ̀ Muyideen ni wọ́n yẹ kí wọ́n lọ wọ́n fẹ́ lọ torí pé celebrity ni Muyideen tẹ́lẹ̀ gbádùn mi tó ọ̀dọ̀ Muyideen ń làwọn èèyàn fẹ́ lọ torí celebrity ó ní Muyideen tẹ́lẹ̀ àmọ́ ní ìsìn ìkórìíra ìwà tí Muyideen wù s'Àgbàlá Gabriel kí Muyideen ò sí ilé oúnjẹ àwọn tó pọ̀ òjẹ́ ní débẹ̀ tí wọ́n bá ti rí Muyideen pé ayé rẹ̀ ń bàjẹ́ ni wọ́n tún máa bá fi èpè tọ́ láwọn mí ò tó máa sọ fún pé kò ní rárá àánú ẹ dákun gbogbo yín fídíò yìí ẹ share rẹ̀ ẹ̀yin kò ká Àgbàlá Gabriel la ọwọ́ ayé ò ní bá wa a ní dológo àná a ní fọ̀rọ̀ pìtàn nínú òṣì wọn à ní gba sátidé lọ́wọ́ wa kí wọ́n gbé Monday lé alọ́ o ayé mi ò ní dàrú ayé yín ò ní dàrú wọn ò ní fi wá sọfà burú èrò àwọn ọ̀tá kò ní ṣẹ lórí wa o torí Muyideen àwọn kan bẹ tí wọ́n ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ayé rẹ̀ ti bàjẹ́ tínú wọn sì ń dùn lọ́jọ́ t'Àgbàlá Gabriel ti mú kúò nínú òṣì onínú wọn tó ti bàjẹ́ pé ọmọ yìí padà bọ́ kúò nínú òṣì even tí wọn ò bá lóògùn tó yẹ pé inú àgbà inú Muyideen kan bí wọn ni kété tí Muyideen tó fọkọ̀ ẹni wọ́n ní kí la wí mo sọ fún yín àbí sọ mo sọ fún yín pé kí n sọ mo rí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ bá gbé orí bẹ́ẹ̀dì yóò jábọ̀ gbogbo èèyàn tá a bí nínú obìnrin àbí tá a fabẹ́gbẹ̀bí tó dúró ní kòríta pé òun fẹ́ fi èmi àtẹ̀yẹ fọ́ǹsì mi tẹ́ ń wò mí òun fẹ́ fi wá ṣẹ̀sìn ayérayé òun àtàwọn ọmọ rẹ̀ ìní wọ́n forí kó gbogbo èpè táwọn ayé lè máa ṣẹ́ nítorí èmi àti ẹ mò ń sọ ni ìdálábàá o mò ń pàṣẹ ni Bíbélì sọ pé ọmọ aláṣẹ ni èmi ṣe ó ní kémi ó pàṣẹ òun sì fìdí rẹ̀ múlẹ̀ Bíbélì ní tí mo bá ní ìgbàgbọ́ tó kéré bí irúgbìn wóró mustadi ó ní kí n pàṣẹ kó gbẹ̀kẹ́ kó sídìí ó ní yóò sì sídìí mo wá ń sọ tàṣẹtàṣẹ gbogbo orú èèyàn bẹ́ẹ̀ òun àtọmọ rẹ̀ wọ́n forí gbé gbogbo ẹnikẹ́ni tó ń ti torí èmi Àmọ̀tẹ́kùn Oòduà tó lọ tọ̀ nǹkan lá tó lọ ṣépè nítorí èmi Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo lèkílẹ̀ àtàwọn fọ́ǹsì mi àwọn àgbàlagbà sọ pé òjò báyìí lóró náà mú kí o òjò báyìí lóró tọ̀ múlẹ̀ ìràwọ̀ ìdájọ́ ọlẹ̀ kó sókè mọ́dẹ́mọ́dẹ́ báyìí orin tí mo sọ tí mo fẹ́ sọ yóò mọ̀ ọ́lá mọ́dẹ́mọ́dẹ́ lè wé èpè nìpín mọ̀yànlá o pátápátá gbogbo èpè tó sẹ́ yóò padà sórí àwọn ọmọ rẹ ìrandíran rẹ ẹ̀ sàn kú dànù ni gbogbo wọn tó ń rọ aburú sí mi ibi ọ̀gbàrà bọ gbogbo wọn tó ń pẹ́rì mi níbi ọ̀fọ̀mọ̀ rẹ di torí mo wáyé wá ṣe tèmi ni
ọ̀rọ̀ lọ́lọ́run gbé mi rán láti máa sọ ó ní mo sì ń sọ yìí tó o bá wá ń bínú mi lórí pé mò ń sọ̀rọ̀ ó fẹ̀mí rẹ ṣòfò kì í ṣègbè tó o bá ń bínú torí pé mo lógo àbí torí pé mò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá pé bíríkótó tẹ pé bíríkótó ara ní ọ̀sán payín èyí tí mo sọ wọn àrọ̀ ọ̀rọ̀ mọ́ báwọn Yorùbá ṣe ṣe nu lọ́lá Ànábì wa Muhammad Jésù Olúwa wa àmín ó dìgbà kan náà.